Oríkì Ede níbi tó dé lóòótọ́ èmi náà ṣe àfikún rẹ̀ Ọlọ́run sì pé kí àfikún tí mo ṣe kó jẹ́ ìtẹ́wọ́gbà. Èmi ni Hamid Tijani Akínládé ọmọ agboolé Akínládé nígboro Ẹdẹ. Kò sí nǹkan kan tí ń jẹ́ oríkì bí ó ṣe ohun àdáyébá ìlú kọ̀ọ̀kan àti àwọn ẹni ńláńlá ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti lọ tí wọ́n ti takuntakun nílùú. Ohun tó jẹ́ òòṣà àdáyébá ìlú wọn ni à ń kó jọ tí ń jẹ́ oríkì. Àwọn tí sì ń kó oríkì yìí jọ yìí tí wọ́n bá ti kó jọ tí àwọn aráàlú sì ti gbà pé kò tako ìṣẹ̀dálẹ̀ ìlú wọn. Fún àpẹẹrẹ ẹwọ́rú Ìbàdàn Mèsì Ọ̀gọ́lé Olúyọ̀lé nígbà wọ́n bá kí wọ́n ní Ìbàdàn Mèsì Ọ̀gọ́lé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbẹ́jẹ̀kára wọn ọmọ àfikàrà ń fọ́rimu. Ibi tí òró wà tígi òró pọ̀ sí ni wọ́n ti tulẹ̀ Ìbàdàn ni wọ́n fi ń pè wọ́n ní ọmọ àjòrósùn. Ìgbésí pọ̀ ń bẹ nínú agéjú bẹ̀ wọ́n ń jẹ̀gbẹ́ ni wọ́n fi ń pè wọ́n ọmọ ajẹ̀gbẹ́jẹ̀kára wọn ọmọ àfikàrà ń fọ́rimu. Tá bá ń sọ̀rọ̀ nípa Ẹ̀gbá bóun ni wọ́n sì kí Ẹ̀gbá tí wọn ò ní kí wọ́n ní Ẹ̀gbá mọ Lísàbí ọmọ Lísàbí. Lísàbí jẹ́ alágbára kan wọ́n kí wọ́n ní ọmọ Olúmọ Olúmọ òkè ńlá kan ni òkè ìṣẹ̀ǹbáyé ni lẹ́gbàá. Òkè ń sì ní àǹfààní tí tó ṣe fún wọn lásìkò ogun kan táwọn èèyàn kó sábẹ́ rẹ̀ tí ó dáàbò bò wọ́n ó fi di ní tí wọ́n fi ń kí wọ́n pé Ẹ̀gbá ọmọ Olúmọ. Tá bá ń sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n á ní Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgùn ìlú Ṣọ̀ún Ògúnlọlá. Ṣọ̀ún Ògúnlọlá yìí jagunjagun ni tí wọ́n bá wọn ṣẹ́gun ó di oríkì wọn. Tí wọ́n fẹ́ kí Ìlọrin wọ́n á ní Ìlọrin Àfọ̀njá ẹnu dùdúyọ̀. Nígbà tẹ́nìkan ó tiẹ̀ kí ẹwọ nǹkan o nígbà tẹ́nìkan ó kí olórin kan ó ní ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà ó fi èyí òkú fúnra rẹ̀ ó sì di ń táyé tẹ́wọ́ gbà. Oríkì Ede níbi tó dé lóòótọ́ èmi náà ṣe àfikún rẹ̀ Ọlọ́run sì pé kí àfikún tí mo ṣe kó jẹ́ ìtẹ́wọ́gbà. Èmi ni mo kí Ede ní ọmọ igi tútù tí ò ṣeé fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò wúlò láàrò ọmọ àkùkọ dirí àrà inú wa ń bẹ́yẹlé Elédùmarè ló dirí ẹwà fákùkọ nílé baba tó bí a lọ́mọ. Ọmọ tìmùtìmù ọ̀nà ní alábàrá gúnugún ọ̀nà ní onídìrí elétí dídí wọn ọ̀nà ní aláriwo. Àwọn ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan ń ṣe wá bù mí wẹ̀ ìkan ń ṣe wá fi mí fọṣọ. Ìkẹta ní tìmùtìmù tó kẹ́gbin dàánú omi ọ̀ṣun ní ń ṣe wá bù mí wẹ̀ omi ẹlẹ́mu ní ń ṣe wá fi mí fọṣọ. Olúbọ̀nkú ní tìmùtìmù tó kẹ́gbin dàánú. Ọ̀tọ̀ tún lodò kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń pè láwẹ̀rẹ́ odò tó ta kété wọ́n kọ́lé kọjá rẹ̀ wọ́n somi ọ̀hún sáàrin Ẹdẹ omi àwẹ̀rẹ́ wá dàbò mu dùbẹ̀ fún gbogbo ọmọ Ede Mapo Arogun. Lára àwọn oríkì tí mo tún fi kún Oríkì Ede fúnra mi òní Ede Mapo Arogun ọmọ olókè mẹ́ta àrà ọ̀tọ̀ ọmọ olókè mẹ́ta àjímákí àkọ́kọ́ lókè ṣèyà olóde àdìkàwọ́ àrílégbọ̀ba sí. Ẹ̀kejì sóńsá lókè ààrẹ àgò òkè ààrẹ àgò níbi tí mọ̀lẹ́gbẹ́ ń ṣàtúntò egungun. Ẹ̀kẹta sóńsá lókè àpènà káàtàkìtì bá gbà ògbóni òkè tó kọ̀wọ̀ sí tó ní wọn gbọ́dọ̀ la títì kọjá lórí ohun òkè mẹ́tẹ̀ẹ̀ta Ẹdẹ òkè mẹ́tẹ̀ẹ̀ta Ẹdẹ kò mọ̀ sálábùrú ń bẹ òkè mẹ́tẹ̀ẹ̀ta Ẹdẹ. Wọ́n fi àsìkò yìí mo fi ń gbàdúrà fún gbogbo àwọn tó tẹ̀lé Ẹdẹ tí wọ́n ti ṣe takuntakun méje yàyà mẹ́fà kí ìlú Ẹdẹ ń ṣe dúró kọ́lọ́run bá dẹlẹ̀ fún wọn. Àwọn tí ń lò gbà lọ́wọ́ kọ́lọ́run jẹ́ kí wọ́n rí gbàre lò. Mo ṣàdúrà fún bàbá wa ọba wa Láminísà àkọ́kọ́ tìlú Ẹdẹ Ọlọ́run jẹ́ kí wọ́n lò pẹ́ o. Àárín àwọn àti àwọn ìdòyè Ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Mo ṣàdúrà fún gómìnà wa Jackson Nurudeen Adémọ́lá Adélékè takuntakun tí ń ṣe Ọlọ́run ò ní pín nípa o. Mo ṣàdúrà fún àwọn ọmọ Ẹdẹ tí Ọlọ́run ti gbé wọn sókè nílé lóko lẹ́yìn odi tí wọ́n ò sì gbàgbé Ẹdẹ tí wọ́n rántí Ẹdẹ tí wọ́n wá ń ṣe dáadáa fún wa lẹ́dẹ ibi tí wọ́n gbé rí àrísìkí kọ́mọ́ tìǹà ẹ̀ mọ́ wọn. Bákan náà àwọn tí wọ́n ń gbìyànjú pé káwọn náà ga iṣẹ́ ọwọ́ ni alákọ̀wé ni kọ́lọ́run bá kó bá dé ìwọ̀n ìyànjú wọn aládé o kọ́lọ́run sàwọn náà lọ́mọ ológo